ẹ̀kálẹ́ àkó iṣẹ́ àti òwúrọ̀ ọba òkè yóò dé ìgbìyànjú kọ́ wa ládé ìròyìn àṣálẹ́ lóde sójú ọ̀rìn láti iléeṣẹ́ Nta Ijebu Ode Adétóyè Adégbèmí lórúkọ ní ìròyìn ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọyọ̀ ọlọ́dọọdún àjọ tí kò rọ̀gbọ̀kúlé ìjọba ní tí a mọ̀ sí Greatness Aged Care Foundation tó ń rí sí ètò ìgbàgbádùn àwọn àgbàlagbà láwùjọ ní ó wáyé. Ayẹyẹ ọlọ́dọọdún ọ̀hún ni ó wáyé pẹ̀lú ayẹyẹ ọjọ́ ìbí olùdásílẹ̀ àti olùdarí àjọ náà ìyáàfin Olúwabùkọ́lá Ayílára níbi tí ọ̀rẹ́ alábàáṣiṣẹ́pọ̀ àti àwọn aṣáájú láwùjọ ni wọ́n kójọ láti ṣàjọyọ̀ pẹ̀lú àjọ náà. Ayọ̀mídé Ògúnkànbí bá wọn péjọ sí gbọ̀ngàn ìgbàlejò ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde Ìtòrò nílùú Ìjẹ̀bú Òde ẹgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí. Gẹ́gẹ́ bí olùdásílẹ̀ àjọ Greatness Aged Care Foundation Ayílára Olúwabùkọ́lá ṣe ṣàlàyé, ó sọ pé ṣíṣe ìtọ́jú àwọn arúgbó yìí jẹ́ ìfarahàn láti ọ̀dọ̀ Ọlọ́run tí Ọlọ́run sì fi sí ọkàn rẹ̀ ní ọdún 2020 nígbà tí ó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìfẹ́ àti ìpamọ́ rẹ̀ ní gbogbo ọdún tí wọ́n ti là kọjá. Ìyáàfin Ayílára tún dúpẹ́ lọ́wọ́ àwọn oníṣègùn òyìnbó tó ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ náà àti àwọn ọ̀rẹ́ àti àjọ Icon Initiative fún àtìlẹ́yìn wọn láti gbàdégbà. Ìwúrí tí mo ní nínú ṣíṣe eléyìí ni wípé mo rí pé inú àwọn èèyàn ń dùn. Àwọn ìyá tó ń wò yí pé àwọn ẹlòmíì ń wò àwọn pàjẹ́ làwọn òṣè èèyàn wọ́n free àzìmọ́ inú wọn dùn. Anytime tá a bá wà nínú program yìí wọ́n á jó wọ́n á yọ̀ wọ́n á pàtẹ́wọ́ so bí ìdùnnú wọn tí wọ́n ṣe ń rí yẹn láyọ̀ tèmi náà ṣe ń pọ̀ sí. Alága ayẹyẹ náà ọ̀jọ̀gbọ́n Délé Ọlánísìnmi gbé oríyìn fún àwọn àjọ náà fún ìtọ́jú àti àtìlẹ́yìn tí wọ́n fún àwọn arúgbó. Ọ̀jọ̀gbọ́n Ọlánísìnmi pé àwọn ẹlẹ́yinjú àánú àti àwọn olùfẹ́ ètò yìí láti pèsè ilé fún àwọn arúgbó tí yóò jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn ní àwùjọ. Àfojúsùn àsùnwọ̀n yìí ni láti kún ìjọba lọ́wọ́ torí ìjọba náà ni major stakeholder láti kún wọn lọ́wọ́ láti tọ́jú àwọn arúgbó wa. Irú ìtọ́jú tàdé lè fún wọn ni pé ká bẹ̀ wọ́n wò. Àkójọ náà tún kún fún ìdánilẹ́kọ̀ọ́ tó kún fún ayọ̀ bí ìdíje ìbéèrè ìbánisọ̀rọ̀ òtítọ́ tí ó sì fún àwọn olùkópa láti sọ èrò ọkàn wọn. Láti ọdún kẹfà tí wọ́n ti dá àjọ yìí sílẹ̀ ló ti ń ṣe ìtọ́jú fún àwọn arúgbó pẹ̀lú ayẹyẹ ijó ìwòsàn. Wọ́n gbà ládùúrà wípé ọdún tó ń ṣe lọ́dún yìí wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ agbára Ọlọ́run. Ayẹyẹ méjì lọ́kàn yìí tí ọ̀pọ̀ ọ̀rẹ́ alájọṣepọ̀ àti àwọn afẹ́nifẹ́re parí pẹ̀lú ayọ̀ bí àwọn olùkópa ṣe fi ẹsẹ̀ rajó pẹ̀lú orin àdídùn tí wọ́n sì bọ̀wọ̀ fún obìnrin alákìkanjú àti olóyè tó tún ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Láti iléeṣẹ́ Nta Ijebu Ode Ayọ̀mídé Ògúnkànbí ló ṣàtúpalẹ̀ ìròyìn. Ó jẹ́ ọjọ́ tí ó kún fún ayọ̀ ohun ìdùnnú ní ilé ẹ̀kọ́ gíga Ìjẹ̀bú Mùṣin gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ jáde pẹ̀lú àwọn tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́lọ́wọ́ ṣe jọ ṣe ayẹyẹ ọdún 56 ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà pẹ̀lú ètò ìkówójọ àti pínpín àmì ẹ̀yẹ. Akọ̀ròyìn wọn Pẹ́yẹmí Adéwùmí tó pa wọn péjọ síbi ayẹyẹ náà jẹ́ kó yé wa wípé ayẹyẹ náà kò wà fún ìmóríyá kan fún àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n láti lè pèsè ipa rere ọlọ́jọ́ pípẹ́ sílẹ̀ ní agbègbè náà ẹgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí. Olùdánilẹ́kọ̀ọ́ ayẹyẹ mẹ́talọ́kan ọjọ́ náà Dókítà Ṣẹ́gun Òkè nígbà tó ń sọ̀rọ̀ lórí àkòrí ayẹyẹ náà bọ̀wọ̀ fún ọjọ́ àná pa ìsinsìnyí mọ́ra kí o ṣiṣẹ́ fún ọjọ́ ìlà ṣàlàyé ìdí pàtàkì kí a bọ̀wọ̀ fún ìtàn ilé ẹ̀kọ́ kí a bu ọlá fún ohun tá ní lọ́wọ́lọ́wọ́ kí a sì múra sílẹ̀ fún ọjọ́ ọ̀la. Ó sì pè fún àwọn akẹ́kọ̀ọ́ pé kí wọ́n múra sí ẹ̀kọ́ wọn nígbà tí ó yẹ. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ ààrẹ àpapọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ti ilé ẹ̀kọ́ girama Ìjẹ̀bú Mùṣin High School Haikosa Dókítà Wàsíù Àgùdà sọ pé ìdí pàtàkì ayẹyẹ náà ni láti dá owó jọ fún ìtẹ̀síwájú ilé ẹ̀kọ́ náà. Ìjọba ń ṣe agbára tí wọ́n lè ṣe ìjọba ò lè ṣe gbogbo ẹ̀ nígbà tí ìjọba ti ràn àwa lọ́wọ́ nígbà táwa ń kàwé ìjọba fún wa ní free education. Why can't we now help the government? Why can't we now support? We realize pa wa ni asset tí school yìí ní so and we have been doing very well. Aṣojú alákòóso fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ògùn Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Táíwò sọ bí ẹ̀kọ́ ṣe gbòòrò sí ní ìpínlẹ̀ Ògùn ó sì rọ àwọn akẹ́kọ̀ọ́ òbí àti àwọn alágbàtọ́ pé kí wọ́n bá ìjọba ṣiṣẹ́ pọ̀ kí ètò ẹ̀kọ́ lè lọ bí ó ti yẹ. A dúpẹ́ fún pé wọ́n padà wá gbogbo wọn náà wà káàkiri àgbáyé wọ́n padà wá láti mọ rírì nǹkan tí ilé ìwé yìí tó ṣe fún wọn wọ́n wá padà wá mú nǹkan padà wá fún ilé ìwé yẹn nípa kẹ́ni kíkóra wọn jọ
gẹ́gẹ́ bí association bí body láti ran iléèwé yìí lọ́wọ́. ní àkókò tí wọ́n ṣàkànṣe iṣẹ́ tí méjì lára àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ìwé náà ṣe ni olóko ti Ìjẹ̀bú Ìmúṣin Ọba Adédèjì Ọ̀nàfọwọ́kàn ti gbóríyìn fún iṣẹ́ takuntakun wọn, ó sì rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde láti ní ẹ̀mí ìfifúnni. ìbólú ti Èsúré Ìjẹ̀bú Ìmúṣin Ọba Abdulsamad Kasali kí àwọn akẹ́kọ̀ọ́ jáde fún iṣẹ́ ńlá tí wọ́n ṣe sí ilé ẹ̀kọ́ náà. ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà arábìnrin Kẹ́hìndé Àlí fi inú dídùn rẹ̀ hàn sí àṣeyọrí ayẹyẹ náà, ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde fún bí wọ́n ṣe ṣiṣẹ́ takuntakun láti tún ilé ẹ̀kọ́ náà ṣe. a dúpẹ́ lọ́wọ́ wọn, a yìn wọ́n lógo, a yìn wọ́n lógo ẹnu pé wọ́n kú iṣẹ́ gidigidi. a dúpẹ́ lọ́wọ́ àwọn old student fún nǹkan tó ń ṣe láti rí i pé àwọn raise owó fún school láti lè gbé school yìí lọ sókè sí díẹ̀ sí torí gọ́ọ̀mẹ̀ntì nìkan ò ní lè ṣe. Ọlọ́run á bùkún fún wọn, Ọlọ́run á yà wọ́n lẹ́nu, Ọlọ́run á dẹ̀ fún wọn ní ẹ̀mí gígùn tó máa tó fi ṣe 50, 100 wọ́n máa fi ṣe anniversary yẹn ní ilé ìwé yìí bákan náà. lára àwọn tó gba àmì ẹ̀yẹ lọ́jọ́ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ayẹyẹ náà, wọ́n sì pe àmì ẹ̀yẹ náà ní ìpè láti túbọ̀ gbárùkù ti ilé ẹ̀kọ́ àti àwùjọ. láti iléeṣẹ́ Nta Ijebu Ode, Blessing Adéoyè ló ṣàtúpalẹ̀ ìròyìn. ó jẹ́ àkókò tí ó kún fún ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn bí àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àtàwọn afẹ́nifẹ́re ṣe kórajọ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé ọmọọba Adébíyì Ìdòwú Òṣónówọ̀. akọ̀ròyìn wa Ìfẹ́lúwa Àṣàlù bá wọn péjọ sí ilé ìjọsìn Anglican Saviour ìtàlọ́wájú nílùú Ìjẹ̀bú Òde. ó jábọ̀ ìròyìn pé olùṣọ́àgùntàn Ezekiel Olúmúyìwá rọ àwọn Kìrìsìtẹ́nì láti máa dúró ṣinṣin nínú iṣẹ́ Olúwa. ẹgbọ́n àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí. àwọn ènìyàn láti oríṣiríṣi agbègbè kó wá jọ sí ilé ìjọsìn Anglican Saviour ní agbègbè ìtàlọ́wájú nílùú Ìjẹ̀bú Òde láti lè ṣàjọyọ̀ ètò ìgbésí ayé ọmọọba Adébíyì Ìdòwú Òṣónówọ̀. nínú ọ̀rọ̀ ìwàásù olùṣọ́ àgùntàn Ezekiel Olúmúyìwá, ó ṣàfihàn pàtàkì iṣẹ́ ìjíhìnrere àti lílo ìgbésí ayé dáadáa tí ó tó láwòkọ́ṣe. ó sì ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ènìyàn tó ní ayọ̀ kan. ìgbésí ayé tí bàbá lè tó tí ó pè é àwọn tó ti ní ìbápàdé Jésù ló lè gbèrú ẹ̀ pápá nínú ipò tí bàbá rẹ̀ wà kó tó kú. àwọn tó jẹ́ pé despite their challenges they just smile, they just carry the burdens of other people. àwọn mọ̀lẹ́bí olóògbé ọmọọba Adébíyì Ìdòwú Òṣónówọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re fi ẹ̀mí ìmoore wọn hàn sí Ọlọ́run fún ìgbésí ayé olóògbé. wọ́n ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí oníwà tútù ènìyàn tó sì jọ̀wọ́ ara rẹ̀ fún iṣẹ́ Ọlọ́run. àìsùn onígbàgbọ́ ni ó kọ́kọ́ wáyé nílé olóògbé náà, níbi tí àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́, akẹgbẹ́ àtàwọn mìíràn ti sọ̀rọ̀ nípa irú èèyàn tí olóògbé náà jẹ́. dókítà Wálé Òdúlànà, ẹni tó jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga Ìjẹ̀bú Òde Grammar School níbi tí olóògbé náà ti kọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga, ó ṣàpèjúwe Òṣónówọ̀ gẹ́gẹ́ bí oníwà tútù ènìyàn, ẹni tó jẹ́ pé láìka ti ìpèníjà ìlera ara rẹ̀, ó sì dúró ṣinṣin nínú ìjọsìn rẹ̀ sí Ọlọ́run òun ìjọmọ̀nìyàn rẹ̀. ìyáàfin Elizabeth Òṣónówọ̀ àtàwọn ọmọ olóògbé náà ṣàpèjúwe bàbá wọn gẹ́gẹ́ bí olùtanilọ́rọ̀ ènìyàn, ẹni tí ó nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ tó sì kó àǹfààní bá àwùjọ. bí yìí jẹ́ ẹni tó jẹ́ èèyàn dáadáa, easy going, tí ó ṣe dáadáa nínú ẹgbẹ́. ìfẹ́ àtẹ̀bá gbọ́gbọ́n nǹkan tó sọ ní ṣọ́ọ̀ṣì tó sọ ní wíkìp lánàá ẹ ti mọ̀ pé irú èèyàn tó jẹ́ loss is very painful to us. ọkọ mi jẹ́ èèyàn tó dá sí mi, ó dẹ̀ love fún mi, wọ́n tọ́jú wa, wọ́n dẹ̀ tọ́jú àwọn ọmọ wa. lágbára Ọlọ́run á bá mi fọ̀rùn pẹ̀lú. wọ́n fẹ́ràn ìwé kíkà fún àwọn ọmọ, wọ́n fẹ́ràn ọmọ náà púpọ̀ àtàwọn ọmọ wọn. bàbá mi jẹ́ ẹnìkan tó ní ìwà pẹ̀lẹ́, tí wọ́n fẹ́ràn ẹbí, tí wọ́n fẹ́ràn ará, wọ́n dẹ̀ ní ìwà tó tutù, wọ́n pẹ́ bí mọ́ra, wọ́n kára mọ́ra. mo mọ̀ pé ẹ máa rí mi báyìí but mo mọ̀ pé mo lè rí yín. Ọlọ́run máa bá mi dúró sí i lórúkọ Jésù, àmín. lẹ́yìn wàgbà náà ni wọ́n gbé òkú olóògbé náà lọ sí ibùdó ìsìnkú àwọn Kìrìsìtẹ́nì ní Ìrẹ̀wọ̀n nílùú Ìjẹ̀bú Òde. níparí, olóògbé náà kú ní dédé ọmọ ọdún 52 tó sì fi ìyàwó pẹ̀lú àwọn ọmọ mẹ́rin sílẹ̀ láti lè ṣe Nta Ijebu Ode Adé. tọ́ ìròyìn wa fún ti àṣálẹ́ ọjọ́ tòní kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti tẹ̀lé wa lójú òpó wa Facebook, TikTok àti YouTube
orúkọ tèmi yípadà Adétóyè Adégbènrú títí dọ̀la ó dàbọ̀.